Ilẹ̀ Yorùbá èṣù kì í ṣe Satani ní ilẹ̀. Èṣù kì í ṣe Satani, kò sí nǹkan tó rí bẹ́ẹ̀ lẹ́sìn àbáláyé. Ṣé lóòótọ́ èṣù tí ó jẹ́ èṣù láàgiri òkú tí àwọn ọmọ Yorùbá tá a mọ̀ gẹ́gẹ́ bí òrìṣà kan nílẹ̀ Yorùbá nílẹ̀ káàárọ̀ òjìrè, ṣé òun ni Satani tí Ọlọ́run ń sọ lóòótọ́ tá a rí nínú Báíbù tí wọ́n kọ tàbí nínú Al-Qur'an tó ní Ṣètánì kan wà tó jẹ́ pé òun nígbàkejì Ọlọ́run tọ́lọ́run ṣe kíni tó lè wá sí òde ayé. Mighty Play TV, we give you the best. Ó kábíyèsí ọba mi Èdùmàrè. Mẹ́mà ní ẹni òkìní kú ilé pàdánù ẹ̀ka àbọ̀, orúkọ mi ò yí padà, Mr. Mighty lórúkọ tèmi, dákú tí ò ṣe é jí gbé. Àbáyọ̀mí ọmọ òkè gbè mí, ọmọ ẹ̀gbá mọ́ níṣẹ̀bẹ̀gbẹ̀ àgbà àkàlà, ọmọ ẹ̀rín jogún ọlá ọmọ òṣèlẹ̀kùn palẹ̀kùn dé, ọmọ àjàyè òjẹ̀pà ìjàyè kún mí ẹlẹ́nà àtẹ ẹ̀ka lẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Gbogbo yín pátá ni mo kí o, mo kí wa pé akáàárọ̀ akásán ẹ kú ìyálẹ̀ta. Báwo lójú ọ ṣe rí lọ́dọ̀ tiyín? Ó náà nǹkan tí mo fẹ́ jẹ́ kí á wò ó ní fún àwọn fọ́rọ̀ kan tí mo kó wá tí mo fẹ́ kẹ́ kájọ gbéyẹ̀wò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà, gẹ́gẹ́ bí èdè Yorùbá tá ń sọ, gẹ́gẹ́ bí ìròrí gbogbo wa tá a ṣe ń rorí. Ṣé kíní yìí ṣé lóòótọ́ lórí bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́? Ṣé lóòótọ́ lọ̀rọ̀ yìí rí bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́? Mr. Mighty Àbáyọ̀mí ọmọ òkè gbèmí, bí èmi ṣe ń rò ó, báwo ló ṣe rí lọ́dọ̀ tiyín? Ìwòye wo lẹ̀yin fi ń wò ó? Ṣé lóòótọ́ ni àbí irọ́ ni? Bèrè pé kí ni nǹkan tí mo mú wá? Ẹ jẹ́ kí gbogbo àjọ wò ó. Lẹ́yìn fídíò, lẹ́yìn fọ́nrán mi yìí, màá gbé àwọn fídíò yẹn wọlé ká wá jọ wo nǹkan tó wà ńbẹ̀. Alákọ̀ọ́kọ́ ni wípé ṣé lóòótọ́ èṣù tí ó jẹ́ èṣù láàgiri òkú tí àwọn ọmọ Yorùbá tá a mọ̀ gẹ́gẹ́ bí òrìṣà kan nílẹ̀ Yorùbá nílẹ̀ káàárọ̀ òjìrè, ṣé òun ni Satani tí Ọlọ́run ń sọ lóòótọ́ tá a rí nínú Báíbù tí wọ́n kọ tàbí nínú Al-Qur'an tó ní Ṣètánì kan wà tó jẹ́ pé òun nígbàkejì Ọlọ́run tọ́lọ́run ṣe kíni tó lè wá sí òde ayé? Ṣé èṣù tí ó wá jẹ́ ti èyí tó jẹ́ ti Yorùbá tó jẹ́ bí àwọn ẹni tí òrìṣà kún tá à ń pè ní òrìṣà, ṣé èṣù tiwa lóòótọ́ ló ń pè ní Satani, Ṣètánì tí wọ́n ń pè àti Satani? Ṣé èṣù ti ilẹ̀ Yorùbá káàárọ̀ òjìrè, ṣé òun ni Satani lóòótọ́ àbí ó yàtọ̀? Torí pé níwòye tèmi, èṣù ti ilẹ̀ káàárọ̀ òjìrè ní wọ̀nba èyí tí àwa náà rí yìí, èṣù ìránṣẹ́ náà ni ní ìtí wọn ìkíni tọ́wọ́n bàbá wa ṣe kíni tó sì gbà fún wípé bí ọlọ́pàá ló jẹ́, wípé tí nǹkan bá fẹ́ lọ́jú pọ̀ òun ló máa rán, bá wa ṣe báyìí o, bá wa ṣàwò, jẹ́ kó rí ṣe o. Ó dàbí àwọn Ògún, Ṣàngó, Ọya, oyè bẹ́ẹ̀ ni èṣù ti ilẹ̀ Yorùbá ṣe wá ló ṣe rí òun gangan ni. Àmọ́ Satani tí ó wá fi ń pe èṣù yìí, ṣé nígbà tí Satani tó ń sọ wípé ó wà lọ́run tí Ọlọ́run dá, tó ní ó dá, tó finá dá, tó ṣe gbogbo ẹ̀ tí ò ṣe dáadáa ló ṣe kíni ló wá, ṣé òun ló wá lọ bí sílé ayé tó bí sí ilẹ̀ Oòduà, ilẹ̀ káàárọ̀ òjìrè tó wá di èṣù tí wọ́n fi wá gbórúkọ yín pé èṣù ilẹ̀ Yorùbá òun ni Satani tí Bíbélì ń sọ àbí tí Kùránì ń sọ? Ṣé lóòótọ́ lórí bẹ́ẹ̀? Ṣẹ́yin gbà lóòótọ́ wípé èṣù òun ni Satani? Ṣé ẹ gbà wípé Satani tí wọ́n ń sọ nínú Báíbù òun ni èṣù tí ó jẹ́ ìkan ní ara àwọn òrìṣà nílẹ̀ Yorùbá lórílẹ̀ káàárọ̀ òjìrè? Ẹ jẹ́ á jọ gbọ́rọ̀ yìí yẹ̀wò kẹ́ wá wo fọ́nrán tí mo mú wá yìí, níbi tí èyìnbó aláwọ̀ funfun tó ti ń yànnà náà wọn nǹkan kan wípé èṣù kọ́ ni Satani, èṣù kọ́ ni Satani. Jẹ́ pé ọmọ Yorùbá bíi tiwa gangan tó sì ń ṣàlàyé fún wípé irọ́ ni, èṣù ni Satani. Látòdì ọ̀run lọ́lọ́run ti rán wá sílé ayé tó sì wá ń ba ayé jẹ́. Ẹ jẹ́ ká jọ wo fọ́nrán yìí
ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ náà ni wípé ǹjẹ́ tí àṣà wa àti ìṣe wa nílẹ̀ Yorùbá bó ṣe rí, bó ṣe jọ àwọn aláwọ̀ funfun lójú, ṣé bẹ́ẹ̀ náà ló ṣe jọ àwa tá a ní àṣà náà ní ojú? Torí pé mo rí fọ́nrán kan níbi tí òyìnbó kan tí ó wá tó fìlú ẹ̀ lẹ̀ tó wá kọ́ ifá tí ó sì ń dá àwọn ọmọ Yorùbá lẹ́kọ̀ọ́ nípa àṣà àti ṣe dé orí pé èṣù kò ṣe èṣù lóríṣiríṣi tó jẹ́ pé ọmọ aláwọ̀ funfun ló tún wá ń dá àwa ọmọ káàárọ̀ oòjíire lẹ́kọ̀ọ́ nípa àṣà àti ṣe ilẹ̀ Yorùbá. tó ẹ jẹ́ kájọ wo fọ́nrán yìí, kájọ dé òkè lọ́hùn ká wo nǹkan tá a ní fún ẹ̀yin lólùfẹ́ Mr Mighty Play TV, kájọ ṣe kíni, kájọ jomi tó rọrọ̀. tó bá ṣe lọ́dọ̀ apá àti ń bẹ̀, ẹ bá wa comment, ẹ subscribe, kẹ like, kẹ ṣe kíni, kẹ fún wa ní top up, ẹ jẹ́ ká mọ̀. ẹ jọ̀ọ́ tó bá jẹ́ alákọ̀ọ́kọ́ tẹ́ ẹ máa darapọ̀ mọ́ wa lélẹ́yìí, ìkànnì Mighty Play TV lẹ́wà, ẹ bá wa subscribe sórí YouTube wa, orí Facebook, a wà ní orí TikTok náà, Mighty Play TV lórúkọ wa. tẹ́ bá ní ohun kan tẹ́ fẹ́ kí n tẹ́ fẹ́ bá wa sọ lẹ́yìn ètò, ẹ lè kàn sí wa. ayé wo ò ní bàjẹ́ o, orí wo ò ní burú bí egun tó ń léwèrè. ire o, a máa pàdé ní comment section. Thank you, ó dàbọ̀. No, ọ̀dọ̀ yín kẹ́sì kò ní èṣù wà. Rárá o, èṣù wà ń bí náà. Àti àṣẹṣepọ̀ èṣù ní àárọ̀, láàárọ̀ àti bo èṣù. Àṣẹṣepọ̀ èṣù pẹ̀lú òbúkọ méjì. Bẹ́ẹ̀ni, àkùkọ mẹ́rin. Bẹ́ẹ̀ni, àti bo èṣù. Èṣù kì í ṣe ibẹ̀ yẹn ní Ìjọ̀mú road. Àwọn oníṣẹ̀ṣe, àwa ní oníṣẹ̀ṣe. Bẹ́ẹ̀ni, èṣù kì í ṣe Sátánì. Ẹ ní láti mọ ìtumọ̀ èṣù dáadáa. Àwọn akọ́là akọ́ ẹ nítumọ̀ èṣù ní Sátánì. Rárá o, irọ́, èṣù láàlú ògìrì òkò. Èṣù wá ní àwọn ọmọ. Èṣù ibà. Èṣù ní àwọn ìránṣẹ́ èṣù ní Ògún. Èṣù Ọya. ibà èṣù láàlú. Onígbàgbọ́ ṣe ń gbàyè bí wọ́n ṣe ń gbàyè, àwọn náà a máa ń gbàyè, a sì máa ń gbàyè. Yóò sì rí bákan náà fún àwọn mùsùlùmí. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ tún sọ ìbéèrè tẹ́ kọ́kọ́ sọ yẹn. Mo ní kí ni bí kókó ọ̀rọ̀ yẹn. Ọdún mélòó ló gbà yín? Ok, ọdún mélòó. Ó dá lórí akitiyan ẹni náà. Tó bá ti gbìyànjú dáadáa, ó lè lò bí ọdún mẹ́wàá láti fi kọ́fà, láti fi ká ọpọ́n. A máa sọ pé ó ti ká ọpọ́n, tàbí láti fi gba ìyọ̀ǹda lọ́dọ̀ ọ̀gá rẹ̀. Ó lè jù bẹ́ẹ̀ lọ o. Bóyá ó jẹ́ ẹnìkan tó ti ní oríṣiríṣi bùkátà, bóyá ó ti níyàwó ńlé àtọmọ, tí ò bá sáyè púpọ̀ jù yóò kàn lọ sọ́dọ̀ ọ̀gá rẹ̀ lójoojúmọ́ ni, kì í ṣe pé yóò gbé ń bẹ̀. ṣùgbọ́n ìgbà míì ọmọ awo tàbí ọmọ òòṣà yóò gbé ọ̀dọ̀ ọ̀gá rẹ̀. tẹ́mi bá kọ́kọ́ rí màá ní òyìnbó pẹ́ẹ́pẹ́ ibi pẹ́ẹ́pẹ́, ṣùgbọ́n ṣé ìgbà kọ́kọ́ ti wà tí ẹ wà láàrin àwọn Yorùbá tí wọ́n ń sọ̀rọ̀ yín ní dáadáa àbí ní aburú? Báwo ni ẹ ṣe báwo lẹ ṣe yára sí wọn? Ní tòótọ́ ìrántí ìgbà kan tí wọ́n ti bú mi rí láì mọ̀ pé mo gbọ́ Yorùbá, ṣùgbọ́n tí n bá torí Yorùbá kì í ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n àwọn orin yẹn òyìnbó pẹ́ẹ́pẹ́ kankan ó ti mọ́ mi lára. So nǹkan tí wọ́n máa súnyàn nígbà míì ni pé tí n bá bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀ ní Yorùbá, ó máa jọ wọ́n lójú. Wọ́n sì máa sọ̀rọ̀ nípa kínní ẹ̀ tí kò ní ìtumọ̀ kankan nígbà míì, ṣùgbọ́n àìmọ̀kan ló fà á. Kí lẹ ṣe rò pé àwa ọmọ Yorùbá ẹ̀sìn tí àwọn bàbá wa ń ṣe, wọ́n lo ẹ̀sìn ìlú bòmíì, wọ́n pè ní ẹ̀sìn ìgbàgbọ́, wọ́n wá mú ẹ̀sìn ilé tiwa, wọ́n sọ pé ẹ̀sìn ìbílẹ̀. Ṣé ẹ̀sìn tiwa yẹn, ṣé ẹ rò pé ó dá bí wọ́n ṣe ń fojú wò pé kì í ṣe ẹ̀sìn ìgbàgbọ́ ni? Àbí ìgbàgbọ́ yẹn kì í ṣe ìgbàgbọ́ nípa Elédùmarè náà ni? Kí ni nǹkan tí ẹ fi lè gbà wá ní ìmọ̀ràn láti jẹ́ kí àwọn tí wọ́n ṣe ẹ̀sìn tó wá láti ilẹ̀ ibòmíì tí wọ́n dẹ̀ bò tiwa mọ́lẹ̀ tó máa dá padà, tí wọ́n pe èṣù táwọn ò ní Sátánì? Torí nílẹ̀ Yorùbá wa
bá a ṣe kọ́ nínú ìtàn kò sí kan tó ń jẹ́ Satan àwọn òní ìránṣẹ́ Elédùmarè ni Satan yẹn ó dẹ̀ máa ń lò fún nǹkan tó bá fẹ́ lò fún ni. ọ̀rọ̀ náà ó ṣòro díẹ̀ torí ó dà pé ìbéèrè mẹ́ta lè bẹ̀rẹ̀ lójú kan náà ṣùgbọ́n láti wá dá yín lóhùn mi ò mọ ẹni tó sọ Christianity di ìgbàgbọ́ mi ò mọ ẹni tó pẹ́ bẹ́ẹ̀ bóyá àwọn òyìnbó ni bóyá àwọn Yorùbá ni èmi ò mọ̀ o ẹni tí mo lè sọ ni pé nínú ẹ̀sìn òrìṣà ẹ̀sìn àbáláyé a ní gbàgbọ́ nípa Elédùmarè tàbí òrìṣà a ní ìgbọ́kànlé so ó yàtọ̀ sí ìgbàgbọ́ ìgbọ́kànlé ni a ti mọ̀ pé Olódùmarè ó wà àwọn òrìṣà òjíṣẹ́ Olódùmarè ni wọ́n nípa Èṣù òjíṣẹ́ kan nínú àwọn òrìṣà ni òjíṣẹ́ Olódùmarè ni ṣùgbọ́n ó jẹ́ bí nǹkan tá lè pè ní contractor tó bá sọ fún contractor kan bóyá ó fẹ́ kọ́lé kan ó sọ pé ọ̀dà ẹ bá ń kọ́lé báyìí ni mo fẹ́ kó o kọ́ ọ yóò sọ fún ọ wípé tá bá ṣe bẹ́ẹ̀ o kò ní pẹ́ tó fi wó ṣùgbọ́n tí mo fẹ́ náà ọ̀dà màá ṣe ẹ sá fún mi lówó tèmi yóò ṣe ṣùgbọ́n ó ti kìlọ̀ fún ọ wípé kíní yẹn kò dáa Èṣù náà ni bí ọlọ́pàá ló jẹ́ Èṣù kìí ṣe Satani kò sí nǹkan tó rí bẹ́ẹ̀ lẹ́sìn àbáláyé. There are two Eshu in Yoruba spirituality. There's one called Eshu Ebita, and there's one called Eshu Laalu, Laalu Okirioko, Laaroye Onile Orita. The difference, Eshu, the messenger, is what he is talking about, not quote unquote the devil. Anybody familiar with a place called Ojuelegba in Lagos? Ojuelegba means Ojuelegba. Elegba is Eshu Laalu Okirioko. That is where they worship it in Lagos. Before the colonial era and a lot of Yoruba towns stopped that worship of Eshu. It's not the devil that is being worshipped. I just want to make that clarification. Next question. Àwọn òbí kan wà tí wọ́n bí nílẹ̀ Yorùbá tí wọ́n wá sílùú òyìnbó tí wọ́n bímọ síbí tí wọ́n fi èdè Yorùbá tí wọ́n fi Yorùbá ìbílẹ̀ Yorùbá tí wọ́n fi kọ́ ọmọ wọn láti kékeré. Ìmọ̀ràn wo ni ẹ lè fi yé lẹ́yìn fún àwọn òbí náà láti jẹ́ kó mọ̀ pé kò sí ní èdè wa ó ṣe pàtàkì nínú ayé àwa ọmọ wọn because a lè má nídìí ẹ̀ a lè má nídìí ẹ̀ ní ìsìn àmọ́ tó bá dọjọ́ iwájú a máa ní ìwúlò náà because àwa náà a máa bímọ tiwa tí àwọn òbí wa ò bá fi kọ́ wa láti lẹ̀ tá bá máa dàgbà a máa gbàgbé ẹ̀ ni. Ìkejì ni pé kí ló mú yín pàtó tẹ́fi ní Yorùbá yìí ni mo fẹ́ kọ́ mo fẹ́ mọ̀ túmọ̀ mo fẹ́ mọ̀ gbogbo kan pa ẹ̀. Bóyá ìdáhùn mi yóò dáhùn sí àwọn ìbéèrè méjì ẹsẹsẹ ìbéèrè yìí ṣe rí àwọn ẹbí mi wọ́n wá láti Puerto Rico so láti kékeré mo ti ń gbọ́ Spanish àti Gẹ̀ẹ́sì nínú ilé nísìnyí mo wá gbọ́ èdè mẹ́rin Portuguese àti Yorùbá ìyẹn gbọ́ Yorùbá tó Gẹ̀ẹ́sì o ṣùgbọ́n mo rò pé bóyá mo gbìyànjú díẹ̀ àwọn ọmọ kéékèèké ló ṣe kókó ká kọ́ wọn torí ọpọlọ wọn wọ́n lè gba èdèkédè tó bá wà tá bá ti dàgbà yóò sọ̀rọ̀ díẹ̀ fún wa ṣùgbọ́n ọmọ kéékèèké bí mo ṣe gbọ́ èdè mẹ́rin èèyàn lè gbọ́ èdè mẹ́fà mẹ́wàá àti jù bẹ́ẹ̀ lọ nǹkan tí mo rí ni pé àwọn cartoons nǹkan tá pè ní àwọn àwòrán tá pè ní cartoons ìmọ̀ bóyá ó ní ọ̀rọ̀ kan ní èdè Yorùbá fún cartoons tó bá wà kẹ́ sọ fún mi ìmọ̀ ìgbọ́rí ṣùgbọ́n cartoons ó ṣe pàtàkì tó ó máa ń jẹ́ bí nǹkan tí ó máa ń jọ wọ́n lójú yóò sì máa wò wọ́n ò ní fẹ́ dìde láti ibi tí wọ́n wà so cartoons ó ṣe kókó láti fi kọ́ àwọn ọmọ wa nípa èdè Yorùbá
pàápàá jùlọ gbogbo nǹkan tá a pè ní àṣà. téèyàn bá kú ní California tó bá ṣe díẹ̀ wọ́n ní wọ́n rí ẹni yẹn ní Maryland. nǹkan tá a pè ní àkúdà ni. ṣé òtítọ́ ni àbí kò rí bẹ́ẹ̀. sẹ́rí orí ó jẹ́ bí ìgbàgbọ́ nínú ẹ̀sìn àbáláyé àti àwọn ìtàn àtẹnudẹ́nu. àkúdà ó jẹ́ wípé ẹnìkan tí ò kú ní pàtó ọjọ́ tó yẹ kó ti kú. ìpín tó mú wá sáyé látọ̀run ó gbọ́dọ̀ dópin. tí ó bá ṣe gbogbo nǹkan tó ti wá sáyé láti fi ṣe, bóyá ẹ̀mí rẹ̀ yóò bọ́ síbòmíì láti fi parí nǹkan tó wá ṣe láyé. ṣé àṣà nìyẹn ni àbí ẹ̀sìn? torí ó lè má jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ká má ṣe àdàlúdàpọ̀ ẹ̀sìn mọ́ àṣà. wọ́n papọ̀ ní. wọ́n papọ̀ ní. wọ́n papọ̀. ọ̀dà ẹ ṣe ẹ sọ fún wa orúkọ ìbílẹ̀ tẹ̀ ń jẹ́. ok wọ́n pọ̀ díẹ̀ ṣùgbọ́n àìkúlọ́lá. àìkúlọ́lá. ìwíńdára. ìwíńdára. ọ̀jẹ́níyì. ọ̀jẹ́níyì. fáwẹ̀yìmí. fáwẹ̀yìmí. àlàmú lóríkì mi. àlàmú òun ni oríkì títí wọn. ẹ ṣé o ọ̀gbẹ́ni Nathan Luko àwọn máa rí yín bá ẹ ṣé púpọ̀ lọ́pọ̀lọpọ̀.